Barusati ọ̀kan pàtàkì nínú olórin Nàìjíríà. Akọ́dá àti aṣẹ̀dá fújì. Lẹ́yìn ikú Sikiru Ayinde Barrister, ọmọ òde sì fáwọ ọmọ Balógun. Lọ́sẹ̀ tó kọjá ọ̀rẹ́ tímọ́tímọ́ Kọ̀lẹ́ntì Àyìnlá ó ṣe ìfilọ́lẹ̀ orin rẹ́kọ̀dù. Ìròyìn ọ̀tá fojúbà o, àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n sì yẹ́ Kọ̀lẹ́ntì sí lára àwọn tí wọ́n lọ síbẹ̀. Nínú àwọn eléré ńlá láti rí King Sunny Adé, Kábíyèsí Olódùmarè, Kọ̀lẹ́ntì àti Barrister ọ̀rẹ́ ni wọ́n. Tíráàkì ni orin tálàjì tájù system ní tóun bá ti gbọ́ débí òun máa ń sunkún, ó lóun máa ń ké pé àwọn èèyàn ṣe burú tó báyìí. Kábíyèsí Olódùmarè, ẹ wo gbogbo àwọn ogun tí Barrister tó ti rí kọjá tó ti rí fún. Ìjọ tó gun yẹn ọba palẹ̀ èèyàn mọ́ kò ní wí fún èèyàn. Àbájọ àṣé Barrister relate pẹ̀lú àwọn ará Ìlaro. Wọ́n kó Barrister jẹ ní Ìlaro púpọ̀. Mercedes dàbí jẹ́ẹ̀tì tàbí ká máa pé èèyàn gun helicopter láyé ìgbà náà. Kíní jẹ́ Range Rover, kíní jẹ́ limousine. Nígbà yìí ni Sikiru Ayinde Barrister ń lo sákàrà, ó sì nígbàgbọ́ nú sákàrà náà púpọ̀. Oyadolu lé onílù rẹ̀, Oyadolu tó jẹ́ gbajúgbajà onílù nísàlẹ̀ Èkó. Àárín Oyadolu àti Barrister ò ṣeé tú wò títí tí káwọn ètò yẹn ó tó wọbẹ̀ wọ́n tó babẹ̀ jẹ́. At the end of the day, nígbà tó Oyadolu tí ò lùlù fún Barrister mọ́, ọmọ ẹ̀ kọ̀ntínú ó bẹ̀rẹ̀ sí ní lùlù. Ọmọ rẹ̀ wá ń jọ́ kan ní ó wá sí pátì Barrister níbi tí bàbá rẹ̀ ti ń lùlù fún Barrister. Ó wá ń bá bàbá rẹ̀ tẹ́sítì máìkì. Barrister wá gbọ́ lẹ́yìn stéèjì tó wà pé ta ni ń fìlú àwọn ní ọmọ Oyadolu mọ̀ ni. Ọba ni wọ́n lọ pè wá fún mi. Wáìdì ìwọ ló ń lùlù lẹ́ẹ̀kan. Ó lò ní láti next week lọ. Barrister bá sọ fún bàbá rẹ̀ kó gbélù fún. Ó ní wọ́n mọ̀ fún Oyadolu lówó. Lára àwọn nǹkan tí Barrister fi yàtọ̀ fún gbogbo eléré, wọ́n fún Oyadolu lówó ní síà, wọ́n sì ń fún ọmọ rẹ̀ ní síà. Torí wípé ó sọ ọmọ rẹ̀ wípé ọwọ́ ọmọ Oyadolu yí ń jọ́ náà lọ́hùn pé a lè fi dráìfà tó kọ́ mọ́tò lórí express, a lè fi wéǹ tó kọ́ mọ́tò lágbóolé. Níbi tọ́mọ yẹn ti múlù ojú ti bàbá ẹ lọ. Oyadolu lù fún Barrister, Wáìdì Oyadolu náà tún lù fún Barrister. Kó tó wá kan àwọn Àyànsọlá níjọ́ táwọn Fuji Londoners kú ò lẹ́yìn Barrister. Kó tó wá kó Àyànsọlá ló kó àwọn bọ́ìsì, àwọn ológìdó, àwọn lágbàmọ́lẹ̀, àwọn elémele, ó kó wọn láti Ìbàdàn, ó kó wọn lọ fún Barrister. Ó sì rìfọ́ọ̀mù báńdì ẹ̀ ń bá ń ṣàdúrà dáadáa, ìwọ̀nba ni ó ní pọ́blẹ́mù mọ́. Bọ́bá kò díẹ̀ kọjọ́ kan rí òǹyẹ́ ó yẹ. Barrister Oyadolu Ayansola ó kó àwọn bọ́ìsì lọ fún. Wọ́n sì ṣe practice láàrin ọ̀sẹ̀ méjì. Àwọn professional ológìdó láwọn tí ń lù fún àwọn tátàlù àlàmú nǹkan kan. Tọ́jẹ́ pé kílù ó tó balẹ̀ wọ́n ti mọ táwọn ọ̀fẹ́ ẹ mọ̀ bí kẹfẹ́ ẹni tí ń wa mọ́tò fàyàwọ́ ní ìsìn kẹwàá pé ṣé yóò lè wa káàbù
ẹ mọ̀ pé mọ̀dé ni à ń wa mọ́tò káàbù láàrin ìgboro ọ̀jẹ̀ fún àwọn professional alágbàmọ́lé ológìdó. lọ́yà ní Àyànsọ́lá náà bá ń gbádùn bí èèrà tó bọ́nú ṣúgà kó tó jẹ́ pé èṣù tún bẹ́ sáàrin èṣù bẹ́ sáàrin Kàmọ́rù Àyànsọ́lá àti Barrister kí ló sì fa èṣù ìfẹ́ àfẹ́jù ló fà á. Barrister nífẹ̀ẹ́ Kàmọ́rù Àyànsọ́lá ìfẹ́ náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ àmọ́ rántí pé níjọ́ tí ọ̀sẹ́ nìkan kan tó ń wájú tó ń wẹ̀yìn ó kù Àyànsọ́lá pẹ̀lú òun. àwọn dókítà wa sọ fún Barrister wípé condition Àyànsọ́lá ó fẹ́ worst o the best thing tí a bá fẹ́ ilẹ̀ àṣírí aláṣírí ò ní tẹnu mi jáde ó ní àwọn nǹkan tí ó jẹ́ pé yóò kọ́kọ́ gbélù lẹ́nà tí wọ́n bá tọ́jú ẹ̀ dáadáa torí pé ibi àti tí fi ń fa ìlò bẹ́ẹ̀ yóò bá pòwe yóò fi ọwọ́ yóò fi abíyá ni wọ́n tẹ ọsán mọ́ àní kó sinmi fún yẹn náà o. Barrister bá ní ọmọ ìlú sákàrà àbí kọ́mọ ìlú bẹ̀m̀bẹ́ lè tó òun wò pé kò ní dàmí ẹ̀mí ẹ̀ àwọn ó sì lè jọ pẹ́pẹ́pẹ́ fúnra ara wọn. Barrister gbàgbé wà mọ́ kàdára láwọ̀ wá kàǹkàdì àkọọ́lẹ̀ kálukú tó ti kò ó gbìyànjú tí ẹ̀ ń jọ́ náà ṣùgbọ́n Àyànsọ́lá ọgbà àwọn èèyàn bá gbé sùnmọ̀mí dé ó fẹ́ lé ọ lọ ni ó fẹ́ bẹ́ǹchì ẹni ó tún ti lò wọ́n náà gbónú yóò tún máwọn míì lórí kan kí wọ́n tó lé Àyànsọ́lá léra ẹ̀ wá sí Ìbàdàn ó bẹ̀rẹ̀ sí ní lù fáwọn onífújì kéékèèké bíi Tírí Àjàó bíi Sàábà Ìyàndá gbogbo àwọn onífújì ní tẹ̀lé lóde. Sàábà bá múra ọlọ́ba Barrister aláàjì àgbà ẹ̀ka alẹ́ o àárọ̀ tí ẹ̀ níjọ́ náà ẹ̀ka àárọ̀ sà Àyànsọ́lá wá bá mi àwọn ńgbà ọ wá bá mi ọ sọ fún mi pé òun ti kúrò lọ́dọ̀ yín Barrister sáfọ́ lẹ́ràn òun wò ńgbọ̀ wá lòun fẹ́ lọ sí Kútọ́nù lòun fẹ́ lọ mọ́ bá mú fà lòlò máa wò pé irú tálẹ́ǹtì bí Àyànsọ́lá kò yẹ ká sọnù ẹni mo fi mú dúró ń bàdàn nítorí ìdí eléyìí èmi wá fún gbogbo nǹkan tí Àyànsọ́lá ọba àṣẹ pátá mo bẹ̀yìn ló kọ Lagelu mo fi sẹ́yìn bẹ̀yìn pé ẹ bá ń foríjìn ẹjọ́ padà sẹ́nu sẹ́ inú bí Barrister tí ọ̀la mú mára ẹni tó ti ń wá níjà tẹ́lẹ̀ pé ó lù kúrò lọ́dọ̀ òun ọgbà òun mú un lòde ẹ̀ ń jọ ń wọ stúdíò ẹ̀ ń ṣe rẹ́kọ́ọ̀dù ìjọ kọ́kọ́ ti lù fún Sàábà pa òní Barrister ti gbọ́ wá ń sọ bálabàla Barrister wá bi Àyànsọ́lá léèrè pé wá bi Sàábà léèrè pé Barrister organization àti Sàwábà organization sọ papọ̀ ni kí ni tiẹ̀ pẹ̀lú tòun ọ̀dà gbogbo ọ̀rọ̀ bíi sí gbogbo bí káwọ́pá wa bẹ̀yìn àbá wa ṣe ọ̀rọ̀ bíi sí ẹ̀dà bí Sàábà náà ṣe dìde nù Ògún bá mú kú ayé ẹ̀ mọ́ràn ó gbéra ó padà wá bàdàn Àyànsọ́lá ní sọ́ọ̀bà ń ṣiṣẹ́ yìí gbàgbé ọ̀dọ̀ Barrister èmi ti bẹ Barrister gbogbo ọgbọ́n tí mo mọ̀ ni mo fi bẹ Barrister Ọlọ́run ò ní ìdí rẹ mọ́. nígbà tí ọ̀tún á le jù sọ̀rọ̀ ọ̀fẹ́ mọ̀ jọra wọn lóòótọ́ stúdíò tí Barrister wọ̀ lẹ́yìn ìgbà náà ló ní igbó ọ̀dájú là ń rò yìí ọmọ tí ọ̀já yẹn kọ́ mọ̀ sí sọ̀bọ lẹ́sàn o kìnní ní omi ní bísínẹ́sì
làwọn náà bá wọ stúdíò Àtàyẹnsọlá. Sàábà náà bá ní bọ̀dá tí ń regbó ọ̀dájú ó dìgbà o. Ìbàdàn làwa wà wọ òrèbì kan o. Ọ̀rọ̀ ní máa ta ọ̀rọ̀ lọ́fà. Kábíyèsí Olódùmarè. Sàábà ti kú ó ti lọ. Barrister náà ti kú, wọn ó ti máa ríra wọn lọ́hùn. Bóyá wọn ó fọ́ọ̀mù báǹdì ni o. Tí Barrister ọmọ líìdì báǹdì. Táyọ̀sọlá ọmọ lùlù fún. Oyadolu náà ti kú. Wáídì ọmọ rẹ̀ náà kú. Kàmọ́rù Àyànsọlá kú, Sàábà kú. Bóyá Sàábà ni ọmọ gbègbè tí Barrister ọmọ líìdì báǹdì. Òun sákàrà ti wà, onílé talking drummer alápàlà náà ti wà ńbẹ̀. Kábíyèsí Olódùmarè. Ìgbàlásọ ìgbàlẹ̀wò ìgbàlódé kókò ńlé Ìlọrin. Ẹ̀já lọ gbọ́ kéde àti ìpolówó ọjà.